Alright, I welcome you all back to school. Happy New Year, Merry Christmas and Happy Year 2021. Mo kí gbogbo wa káàbọ̀ sí kíláàsì èdè Yorùbá pẹ̀lú ọ̀gbẹ́ni Táíwò. Ẹ máa kú ọjọ́ mẹ́ta, ṣe dáadáa ni àwọn òbí yín ń kọ́. Mo gbàdúrà pé Ọlọ́run á tún fún wa ní ọgbọ́n ìmọ̀ òye ní táàmù yìí. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ohun tí a ó kọ́kọ́ máa gbé yẹ̀wò, that is our first topic for this term, is iṣẹ́ ilẹ̀ Yorùbá. That means Yoruba professions. You know, we have different kinds of jobs that people do for living. Àwọn iṣẹ́ tí àwọn ènìyàn ń ṣe tí wọ́n ń gbowó ń bẹ̀ láti jẹun. So a máa wo iṣẹ́ tí àwọn baba ńlá wa ṣe láyé àtijọ́. That is some of what our forefathers have been doing. Àti àwọn iṣẹ́ tí a tún máa ń ṣe lóde òní. That is the modern day profession and the professionals. Àwọn tó ń ṣiṣẹ́ òun ni a mọ̀ sí professionals or workers. Iṣẹ́ tí àwọn ènìyàn ń ṣe òun ni a mọ̀ sí jobs or profession. Iṣẹ́ tí àwọn èèyàn ń ṣe ìyẹn ni profession. Ẹni tó ń ṣiṣẹ́, that is professionals or workers. Ṣé àlàyé yẹn ti yé báyìí sí? Iṣẹ́ òun ni a lè pè ní job or profession. Ẹni tó ń ṣiṣẹ́ can be workers or professionals. Is that clear? Okay. So àwọn iṣẹ́ tí àwọn baba ńlá wa ń ṣe tó jẹ́ bí iṣẹ́ ìbílẹ̀ ni a máa kọ́kọ́ wò. Àwọn iṣẹ́ ìbílẹ̀ tí àwọn baba ńlá wa tí wọ́n ṣe. Oríṣiríṣi dẹ̀ ni àwọn iṣẹ́ yẹn. Alákọ̀ọ́kọ́ òun ni àgbẹ̀. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa, ẹ mọ̀ orin yẹn. So iṣẹ́ àkọ́kọ́ ni iṣẹ́ àgbẹ̀, and in English language we call them farmer. Àgbẹ̀, farmer. Ẹlẹ́ẹ̀kejì ni onílù. Onílù, that is drummer. Àgbẹ̀dẹ, or a lè pè wọ́n ní alágbẹ̀dẹ. Yes, alágbẹ̀dẹ. Those are blacksmith or goldsmith. Àwọn tí ó yẹ pé iṣẹ́ kí á lu irin oníṣẹ́ tiwọn, àwọn là ń pè ní alágbẹ̀dẹ. Ẹni tí ó ń lu ìlù òun ni à ń pè ní drummer. Ẹni tó ń gbin oúnjẹ tí à ń jẹ, àwọn ni farmer. Okay? Ẹlẹ́ẹ̀kẹrin, number 4 is apẹja. Kí ni mo pè é? Apẹja. Those are fishermen. Àwọn tó ń pa ẹja, fish ni ẹja. Àwọn tó ń pa tí wọ́n ń tà, so àwọn ni a mọ̀ sí ẹni tó ń pa òun ni fishermen. Àwọn tó ń tà ni they are fishmongers. Okay? Oníṣègùn ìbílẹ̀. Oníṣègùn ìbílẹ̀. These are native doctors. Àwọn míì máa ń pè wọ́n ní babaláwo. Oníṣègùn ìbílẹ̀ gangan ni orúkọ wọn, torí pé kí ó tó di pé àwọn doctor, before the arrival of the medical practitioner through the Western education, ó ní bí àwọn baba ńlá wa náà ṣe máa ń tọ́jú àwọn aláìsàn. So àwọn yẹn ni à ń pè ní oníṣègùn ìbílẹ̀, the native doctor or traditional practitioners. Okay, àwọn náà máa ń tọ́jú aláìsàn, the native doctor. Oníṣòwò, àwọn yẹn ni business tycoon. Àwọn tó máa ń ra ọjà, tó máa ń ta ọjà ní ńlá. Àwọn ọjà tó bá pọ̀ bíi Dangote sí lédè Yorùbá máa pè ní oníṣòwò. Those that trade with large quantities of goods are called business tycoon. Oníṣòwò, àwọn ni business tycoon. Òǹtajà, àwọn ló máa ń ta ọjà kékeré. Bí a bá lọ sí ọjà Alansin, àwọn tó ń ta ọjà kékeré bíi biscuit, sweets, tó ń ta àwọn wóróbo, àwọn nǹkan kékèké, ṣá àwọn yẹn la mọ̀ sí trader. Lédè Yorùbá à ń pè wọ́n ní òǹtajà. Ẹni tó ń ṣerun, lédè òyìnbó a máa pè wọ́n ní hair stylist. Ṣùgbọ́n ní Yorùbá, onídìrí òun ni a máa pè wọ́n. Gbogbo àwọn iṣẹ́ tí àwọn baba ńlá wa ti ń ṣe ni. Kódà wọ́n sì ń ṣe lénìí. Some of these professions are still available. Àwọn èèyàn sì ń ṣe gbogbo àwọn iṣẹ́ àgbẹ̀ ni o, onílù ni o, alágbẹ̀dẹ ni o, apẹja, oníṣègùn ìbílẹ̀, oníṣòwò, òǹtajà, òǹdìrí. Àwọn èèyàn sì ń ṣe
bó ṣe yẹ pé ìyàtọ̀ díẹ̀ kan ti bá because we've modernized all this profession. Okay? Èyí tó gbẹ̀yìn lórí àtẹ yìí torí mẹ́wàá ni mo mú pé ká kọ́kọ́ fi bẹ̀rẹ̀ òun ni ọdẹ. Can you pronounce that? Ọdẹ is called hunter. Hunter. Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí a wo àwọn iṣẹ́ ìbílẹ̀ mẹ́wàá àkọ́kọ́. Àgbẹ̀ farmer. Onílù drummer. Alágbẹ̀dẹ blacksmith or goldsmith. Apẹja fisherman. Oníṣègùn ìbílẹ̀ native doctor. Oníṣòwò business tycoon. Òǹtajà trader. Onídìrí hairstylist. Ọdẹ hunter. Okay, let's move on. Lóde òní, that is today, ara àwọn iṣẹ́ wo tún ni àwọn ènìyàn máa ń ṣe? Don't forget our topic is iṣẹ́ ní ilẹ̀ Yorùbá. Lóde òní we have olùkọ́. Olùkọ́ means teacher. Olùtọ́jú aláìsàn, these are medical practitioner. Onímọ̀ ìṣègùn, pharmacist. Onímọ̀ ẹ̀rọ, engineer. Aránṣọ, fashion designer. Awakọ̀, driver, àwọn míì tí ẹ̀ tún máa ń pè wọ́n ní pilot. Alásè, these are chef, àwọn tó máa ń ṣe oúnjẹ bí wọ́n ń tà ní o àbí wọ́n ń ṣe é ní lọ́pọ̀, those that cook, they are called chef. Okay? Akọ̀wé is a secretary. Òṣèré is a actors and actresses. Wọ́n pọ̀. Actor lọkùnrin, actress ó ní obìnrin. So gbogbo àwọn eléyìí ó jẹ́ iṣẹ́ tí àwọn ènìyàn tí wọ́n ń ṣe lóde òní. Kí n fi àwòrán díẹ̀ hàn wá. Àwòrán tí a lè léyìí, àwòrán onílù. And kí ni mo pè English onílù? Who can remember? Kí ni English onílù? They are drummer. Okay, drummer. Àwọn tó ń lù ìlù, àwọn ni drummer. So ní èdè Yorùbá a máa pè wọ́n ní onílù. Okay? Àwòrán eléyìí ni àwòrán àgbẹ̀, àwọn tó ń gbé oúnjẹ. Àgbẹ̀ òde òní ló ń lò. Àwọn àgbẹ̀ tẹ́lẹ̀ ló máa ń lo ọkọ́ àti àdá, ṣùgbọ́n àgbẹ̀ ilẹ̀ rí pé tractor òní wọ́n ń lò. So àgbẹ̀ ayé àtijọ́ àti ti òde òní, a ṣe láwọn tó ń lo ọkọ́ àti àdá náà nínú oko wọn. A dẹ̀ tún rí iṣẹ́ òde òní, iṣẹ́ dókítà, oníṣègùn òde òní eléyìí, oníṣègùn ìbílẹ̀ onílé, a traditional doctor and medical practitioner. Oníṣègùn òde òní àti oníṣègùn ìbílẹ̀. Okay? Àwòrán eléyìí ni àwòrán alásè, that is chef. Kí n tó lọ lẹ́ẹ̀kan sí olùkọ́, teacher. Olùtọ́jú aláìsàn, medical practitioner. Onímọ̀ ìṣègùn, pharmacist. Onímọ̀ ẹ̀rọ, engineer. Aránṣọ, fashion designer. Awakọ̀, driver or pilot. Alásè, chef. Akọ̀wé, secretary. Òṣèré, actor tó bá jẹ́ ọkùnrin. Actress tó bá jẹ́ obìnrin. Láyé àtijọ́ amẹ́nubà àwọn iṣẹ́ wọ̀nyí: àgbẹ̀, farmer. Onílù, drummer. Alágbẹ̀dẹ, blacksmith or goldsmith. Apẹja, fisherman. Oníṣègùn ìbílẹ̀, native doctor. Oníṣòwò, àwọn ni business tycoon. Òǹtajà, those are traders tó ń ta nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́, àwọn small goods items. Onídìrí, òun ni hair stylist àti ọdẹ, which is hunter. Mo dẹ̀ fi àwọn àwòrán díẹ̀ mo fi hàn wá. tó níbí ni ọ̀gbẹ́ni Táíwò yóò ti máa sọ pé ó tún di ọjọ́ mẹ́jọ. Tí ìbéèrè bá wà, ẹ jẹ́ kí n mọ̀. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni ọ̀gbẹ́ni Táíwò. Ẹ ṣé o tí ẹ̀ ń gbádùn èdè Yorùbá. Ó dàbọ̀.